Yiwa Abdulrasheed Akamoladoja Olubadan gbogbo Ìbàdàn. Pẹ̀lú ògo Ọlọ́run ìrẹ́nà òde ibi táwa dé. Ìbéyàn kan lójú àwọn ẹ̀ka náà tó débẹ̀. Nígbà tó yàtọ̀ ló ń fẹ́ gbà wá débẹ̀ ọmọ wa náà débẹ̀. Ìwọ náà ó débẹ̀. Alibarikola bisimilayi rahmani rahim. Bisimilayi rahmani rahim. Wèrè la fi ń wo wèrè. Mo rò pé mọ̀ wípé wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. A máa kí wèrè bọ́lẹ̀ ní mẹ́. Wèrè la fi ń wo wèrè. Taye kórèsì ni. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Níbi ìwúyè ọba Olubadan. Alárẹ̀jàgbá. Pẹ́pẹ́yẹ pọnmọ. Nǹkan gbé nǹkan àánú ń bẹ̀. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tèjò. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí ẹni mọ̀ṣẹ́ ẹni mọ̀yẹ ẹni mọ̀bànújẹ́ lágbára Ọlọ́run. Ó tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti láǹfààní àti gbọ́ra wa tá a ti wóra wa. Yọ́ mọ̀ wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ mọ̀ wò pé ọ̀rọ̀ wá ṣe wá dì làrè bí ohun bàtà báyìí. Ọ̀rẹ́ ìmúmúdọ̀rẹ́ àtijọ́ ojú di ti ń rí mú fírífírí èmi náà kọ́ bó ṣe gbà ni. Mo kí lẹ́ẹ̀kan sí i. Mo kí gbogbo ọmọ ìlú Ìbàdàn. Ẹ kú oríire. Ìtàn tá a fi balẹ̀ lágbára Ọlọ́run. Kábíyèsí Olúbàdàn tuntun. Wọ́n pẹ́. Wọ́n gbò. Wọ́n tọ́. Wọ́n fọ́ páwú fèrèkì jòbè. Kábíyèsí His Imperial Majesty Ọba Sẹ́nétọ̀ Gómìnà Alhaji Adéwọ̀lú Ládọjà. Bẹ́ẹ̀ bá lùgbà ọdún lórí àpèrè àwọn baba ńlá yín ìnínì. Àwọn ọlá kan bẹ téèyàn kì í fi tọrọ dádì. Àwa fọlá tí ń tọrọ. Oore ọ̀fẹ́ tẹ́ ní. Oore ọ̀fẹ́ tí kì í wá ní gbogbo ìgbà ni. Lágbára Ọlọ́run àjẹpẹ́ ayé, àjẹpẹ́ lẹ́ẹ̀jẹ́, àtẹ̀pẹ́ lẹ́ẹ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ láṣẹ Èdùmàrè. Oríṣiríṣi àwọn kankan ló ṣẹlẹ̀ níbi ìwúyè kábíyèsí. Bí wọ́n bá sọ pé ìlú Ìbàdàn gbàlejò, ìlú Ìbàdàn ti ń gbàlejò látọdúnmọdún. Ìlú ńlá ní Ìbàdàn. Bàbá sọ̀rọ̀ pé ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú ńlá ní Ìbàdàn. Bàbá sọ̀rọ̀ nípa ìrìn àjò lórílẹ̀-èdè Nàìjíríà. Níbi tó bá ń lọ, ó kọ́kọ́ dé Ìbàdàn, ó forí balẹ̀ ń Ìbàdàn kó tó mórí kọ̀nà ibi tó bá ń lọ. Ń lọ ilẹ̀ Haúsá ni, ń lọ ilẹ̀ Ìgbò ni, ń lọ Kínní ni, ń lọ Àbújá ni, ó forí balẹ̀ ń Ìbàdàn kó tó mọ mọ́nà tiẹ̀ pọ̀n. Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀. Now, àná ni ìwúyè. Àná náà ló yẹ ká ti sọ̀rọ̀. Ṣùgbọ́n bàbá sọ̀rọ̀ lánàá kò ní pé. Bẹ́ẹ̀ ni kò ní pé. Ṣé mọ̀ wípé ìròyìn wa yóò jẹ́ ọ̀nà kan sàn án. Kò ní dàbí ojú tó lé ojú tó ko. Ojú tẹ́sẹ̀ wù kọ́ tọ̀nà jíjìn bí eléyìí tá a fẹ́ ṣe yìí. Complete account la fẹ́ fún yín náà o. Complete account ni. So kábíyèsí His Imperial Majesty Arusadi first. Bẹ́ẹ̀ bá lùgbà ọdún lẹ́ẹ̀kan sí ìnìní. Kí láwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀? Mo bẹ́ẹ̀ rí àwọn ọlọ́lá. Ọkàn àgbààgbà, ọkàn ààrẹ orílẹ̀-èdè yìí. Bola Ahmed Tinubu. Wọ́n wá ń kalẹ̀. Gómìnà Ṣèyí Mákindé nínú ẹ̀ dùn jù. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ọlọ́lá jùlọ Sẹ́nétọ̀ Adémọ́lá Jackson Adélékè. Gómìnà ìpínlẹ̀ Odò bẹ́ẹ̀ Ayédatiwa àti bẹ́ẹ̀ lọ. Lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn èèkàn láwùjọ wọ́n sọlẹ̀ síbẹ̀ sọ́tàn tìlú Sókótó. Wọ́n wà ń bẹ̀. Aláàfin tìlú Ọ̀yọ́ wọ́n bẹ́ẹ̀
Olúwo tilẹ̀ wò ọ̀nbẹ̀ǹbẹ̀ Ọọ̀ni tílé Ifẹ̀ ò lè sí ńbẹ̀ torí pé bàbá wà nínú ilé fọ́dún ọlọ́jọ́. Eléyìí ló jẹ́ kí kábíyèsí Ọọ̀ni kí wọ́n ti kọ́kọ́ rè kí Àrùsà the first bàbá wa Olúbàdàn tuntun kó tó dọjọ́ Ìwúyè. Gbogbo aláṣẹ bó ṣe dùn tó lárinrin. Now àwọn nǹkan kan ń bẹ tí mo rí lọ́rọ̀ ọba Olúbàdàn tuntun yìí. Mo kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn o. Àkọ́kọ́ ni pé àsọtẹ́lẹ̀ tí ń bẹ. Àsọtẹ́lẹ̀ wòlíì kọ́ tàáfà kọ́. Babaláwo kọ́ ló dífá. Ẹni tó jẹ síwájú wọn ló sàsọtẹ́lẹ̀ pé being lawyer, ẹni tó jú ọ̀kan, ẹni tó ní sùúrù bí irú Olúbàdàn tuntun kò wọ́pọ̀. Mo ń sọ̀rọ̀ nípa ọba Sàlíù Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ the first. Wọ́n sàsọtẹ́lẹ̀ nípa ọba Adéwọ̀lú Ràṣídì Ládọjà. Ẹ já gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa wọn. God bless you. Ayé wa Abdulrasheed Àkànmú Ládọjà òsì Olúbàdàn gbogbo Ìbàdàn. Pẹ̀lú ògo Ọlọ́run ìrẹ́nà ó débi táwa dé. Ibẹ̀ yẹn kan lójú àwọn ẹ̀ka náà tó débẹ̀. Nígbà tó yàtọ̀ ló ń fẹ́ gbà wá débẹ̀ ọmọ wa náà débẹ̀. Ìwọ náà ó débẹ̀. Alibarikola bisimilayi rahmani rahim. Bisimilayi rahmani rahim. Bisimilayi rahmani rahim. Ena atayina kalika usara. Fasali le rabi kawani ari ina sani aka uwa labuta. Òsì Olúbàdàn. Òsì Olúbàdàn. Òní ni ti ń rí dákun. Òní ni mo rí ọba tí ń gbé ọlọ́ọ̀jì ọ̀sẹ̀yìn mi. Wàláì Olúbàdàn wòlíì ni wọn. Kí ọba tí ń si ọlá lọ́wọ́ bàbá ìmáàmù kó máa ní ìwọ náà ó dá àyè tí mo wà yìí. Ìwọ gan tó lówó ọ̀fẹ́ kó yí ọmọ rẹ̀ ká tó wá wí ọba odidi ìlú kápẹ́lẹ́ ọba burúkú yóò ti tàrí wọn ṣáájú gbogbo tó wá rò pé lè jọba ló tàrí ṣáájú torí tẹ́sẹ̀ lókè wà. Ẹ káàbọ̀ padà tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ tí kábíyèsí Olúbàdàn ti jẹ́rin tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ sínú ayé Olúbàdàn tuntun pé ipò táwọn wà yìí wọn ò dé bẹ́ẹ̀. Ẹ wo ọjọ́ orí bàbá Ládọjà ńgbà náà, ẹ wo ọjọ́ orí bàbá wa Ajé Ògúngúnnísọ̀ the first. Àwọn ẹni Olúbàdàn 21, ìkejìlélógójì padà jẹ lẹ́yìn wọn, ìkẹtàlélógójì padà jẹ lẹ́yìn wọn kí bàbá wa Adéwọ̀lú Ládọjà ó tó wá jẹ. Ẹ wá wo àsọtẹ́lẹ̀ ìgbà náà, ipò tá a wà yìí ó débẹ̀ kéèyàn ó tó lè sọ bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé onítọ̀hún nígbàgbọ́ nínú onítọ̀hún látàrí ìtẹríba, ìfọkàntán, ìtẹ̀léni pẹ̀lú inú kan ọkàn kan tí bàbá wa Adéwọ̀lú Ládọjà tí wọ́n ní. Wọ́n wò pé borí bá máa gbé mi débẹ̀ kó gbé mi débẹ̀ kì í ṣe tìpátìkúkù. Bàbá wa Ajé Ògúngúnnísọ̀ àwọn náà ò rokúrora wọn. Kì í ṣe torí pé bóyá wọ́n dàgbà àrírú ẹ̀rí ló jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ fún bàbá wa Ràṣídì Ládọjà. Kábíyèsí ọba Sàlíù Adétúnjì wọ́n mọ̀ wípé lẹ́yìn àwọn ó sì tún kà àwọn èèyàn kan. Ṣùgbọ́n wọ́n sọ pẹ̀lú ẹ̀mí ìgbàgbọ́ wípé bàbá wa Ràṣídì Ládọjà wọn ò dé ipò táwọn dé òun. Àsọtẹ́lẹ̀ àkọ́kọ́ nu bàbá yìí sì débẹ̀. Lóòótọ́ ńlá máa ń sọ wípé ṣe ni wọ́n ń réyè ọba Ìbàdàn, wọ́n ń réyè. Ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ nìkan bá ti jẹ tó dàgbà tó dògbó tó lọ, ẹni tó wà nípò kejì ni ó bọ́ sípò kínní, ipò kẹta ó bọ́ sípò kejì, ipò kẹrin ó bọ́ sípò kẹta, ipò karùn-ún ó bọ́ sípò kẹrin bí wọ́n ṣe ń renu. Gbogbo aládẹ̀mọ́ bí lànà ọba ìlú Ìbàdàn sì lọ.
ìlànà àwọn baálẹ̀ tí wọ́n ń jẹbọ, ìlànà àwọn jagunjagun táwọn jagun tí wọ́n fàyà rán ogun, fàyà rán ọ̀tẹ̀, tí wọ́n fẹ̀mí dínkù, táwọn náà wá padà pé ẹjá máa ṣe ní kí ọ̀tún fún òsì jẹ́ kó sì ó fún ọ̀tún, ẹjá máa ṣe lálàfibọ̀, ó dẹ̀ jẹ́ kí ètò ọ̀hún rọrùn látìgbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀. Now, having said that, ìyẹn ò túmọ̀ sí pé rárá fẹ́ ni wọn ò sọ̀rọ̀ ọba fún kábíyèsí Adéwọ̀lú Ládọjà. Wọ́n sọ̀rọ̀ ọba kẹ ẹjá wò, wọ́n bá ń sọ̀rọ̀ ọba fún bàbá nù ilé, wọ́n sọ̀rọ̀ ọba fún bàbá kẹ ẹjá wò. Ẹ káàbọ̀ padà. Tó máa sọ pé yíyẹ ní yẹyẹlé ọyẹ Olúbàdàn
Adéwọ̀lú Ládọjà Adéwọ̀lújọba ìlú àtòrò mẹ́nẹ́mẹ́nẹ́ Adéwọ̀lújọba Adéwọ̀lújọba ìlú àtòrò mẹ́nẹ́mẹ́nẹ́ Olubadan jọba ìlú àtòrò gidigidi Adéwọ̀lújọba Adéwọ̀lújọba Ìbàdàn àtòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Now gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ lára àtàn tí wọ́n fi balẹ̀ lánàá ò ní pé airport Ìbàdàn ti di international airport. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kọ́kọ́ balẹ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bí international airport. Ńbẹ̀ lààrẹ gbà wọlé, ó dùn mí mi ò mú fídíò bẹ̀ wá, ṣùgbọ́n ńgbà tá ààrẹ délé, ńgbà tá ààrẹ dé gbọ̀ngàn, ẹjá wò ní àjọ ààrẹ ńgbà tá ààrẹ wọlé sí gbọ̀ngàn, ẹjá kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu káàbọ̀ síbẹ̀. Ààrẹ ní ń bọ̀ yìí o. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń bọ̀ ni wọ́n ń bọ̀ ni wọ́n ń bọ̀. Ààrẹ lọ́bọ́ lọ́yọrí ta ló ń káwọn èèyàn. Ààrẹ ló sọ̀kalẹ̀ yìí. Ààrẹ wọlé sí gbọ̀ngàn ke. Ààrẹ ń kí àwọn èèyàn bí wọ́n ṣe ń kí àwọn náà káàbọ̀ sí gbọ̀ngàn. Lóòótọ́ Àkàndé ọmọ olódò dẹ, Àkànbí ọmọ olódò dẹ, bó ṣe wọlé gbọ̀ngàn inú òtún ti bá wọn ọ̀tá ẹ̀. Ẹ wo àkó Yorùbá la wà yìí, ẹjẹ́ ó ṣe ẹjọ́ parí ọdún 8 rẹ̀ lágbára Ọlọ́run, yóò tù wá lára, yóò dẹ̀ wá lára gbẹ̀dẹ̀ lágbára Ọlọ́run. Ààrẹ dé, báwo bá kì fún ni ṣe là á kì fáwo padà, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Kábíyèsí Olúbàdàn, ojú tó ti mọ ni rí ò lè pòun ọ̀mọ ni mọ́, torí pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìkànnú àwọn aṣíwájú ni o, sílẹ̀ Yorùbá ò tí ì mọ iyì rẹ̀ dáadáa. Tán bá pèèyàn lólóṣèlú, ọ̀kan pàtàkì nínú olóṣèlú ńlá kan bí ọmọ olódò dẹ. Ńgbà tó ju ogun gbóná girigiri fún Ládọjà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tiẹ̀ náà, same ẹgbẹ́ òṣèlú tó wà pẹ̀lú Ọbásanjọ́, tí wọ́n ń gbìyànjú àti yọ Ládọjà ńpò kí wọ́n tó padà wá yọ nípò. Ládọjà ò rí yàn kan rọ̀gbọ̀kúlé ọ̀dọ̀ Tinubu lọ lẹ́kọ̀ọ́. Tinubu ló káwọn agbẹjọ́rò dìde. Àwọn eléyìí ló wá Ìbàdàn láti wá gbógun ẹjọ́ dìde. Wọ́n sì wọ́n ìjọba àpapọ̀, wọ́n dá Ládọjà padà sórí àpèrè, wọ́n dá padà sí ilé ìjọba kó parí tẹ́nu ẹ̀. Lóòótọ́ ni ó padà wọlé fún re-election, ṣùgbọ́n at least ojú òtí. Rashidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn ọlọ́jọ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń rè. Ìjó wọn jó pàdé ara wọn, tìjó Taye ò ní ṣèdè, ṣẹ̀kẹ̀rẹ̀ bá wọn ròde ìbànújẹ́. Kò sí ní téèyàn o, ara ò lè dá àràdá, àfi tára bá fẹ́ dáràn lókù. Ara ò lè dá àràdá lílo ara wa. Having said that, bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Olúbàdàn Ládọjà Àrùsà the first bí wọ́n ṣe jó kíra wọn tí wọ́n yọ̀ kíra wọn, gbogbo nǹkan bẹ̀rẹ̀ ní pẹ́rẹ́ o. Níbẹ̀ òun náà ni ńgbà tí wọ́n ní kán sọ̀rọ̀, ó ní tí kábíyèsí tí wọ́n béèrè lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kátiẹ̀ tó lọ bẹ̀rùn
ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. God bless you. Rashidi Adewolu Ladoja Arusa the first as the 44th Olubadan of Ibadan land. So I join the first wide-bodied aircraft ever to land in Ibadan airport. So ìgbà kábíyèsí ó ti bẹ̀rẹ̀ sí ní máa tù wá lára àbí kò tí bẹ̀rẹ̀. A ti ṣí airport tuntun. Tinubu ṣé wọn náà ṣó ń gbọ́. Ọmọlódòdè. A ti ṣí airport o. So I join Oyo State government, sons and daughters of Ibadan land, láti kí kábíyèsí tuntun. Ìgbà yín á tù wá lára o. Your time will bring peace, progress, and prosperity to Ibadan land and to Oyo State. Thank you and God bless you. Ọba ti jòyè náà ń sọ nílẹ̀ yìí o. Ẹ káàbọ̀ sí Emeritus Global Resources and ICT Limited. Nínú iléeṣẹ́ wa yìí, a máa ń ta fóònù, a máa ń ra fóònù, a máa ń ṣe swapping fóònù, gbogbo anything tó bá jẹ mọ́ fóònù àti laptop, àwọn oríṣiríṣi gadgets tẹ́ mọ̀ bíi iPhone, Samsung, Infinix, Oppo, Tecno, Redmi, gbogbo wọn pátápátá ló wà àti àwọn laptops oríṣiríṣi bíi MacBook, bíi Dell, bíi HP, oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló wà. Níbí báyìí, a tún máa ń ta oríṣiríṣi phone accessories tó jẹ́ ojúlówó tí kò dẹ̀ wọ́n rárá. Níbí o, a tún máa ń ṣe training fún àwọn èèyàn, oríṣiríṣi àwọn èèyàn àtọmọ kékeré àtàgbàlagbà torí oríṣiríṣi irinṣẹ́ la ní tó wà òkè dáadáa tó dẹ̀ jẹ́ irinṣẹ́ ìgbàlódé, àwọn state of the art equipment tó yẹ pé ẹ lè má lè tètè rí níbòmíì. Ibo lẹ ti máa rí o, Emeritus Global Resources and ICT Limited. Fóònù tẹ́ bá rà níbí báyìí ojúlówó ni, ẹ̀dínwó náà dẹ̀ ni ló máa bá dé anytime. A máa ń ta mọ́tò, any car tẹ́ bá fẹ́ rà tẹ́ bá fẹ́ tà, bóyá ẹ fẹ́ tà ni àbẹ fẹ́ swap, anything that has to do with swapping, easy buy also, bóyá ẹ ra nǹkan ká ra nǹkan sìn ká sanwó ẹ̀ díẹ̀ ká lè máa gbé lọ lójú ẹsẹ̀. Emeritus Global Resources and ICT Limited nínú OAU Central Market, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ àti Mayfair roundabout ní Ilé-Ifẹ̀ yìí náà. A ní branches ní Ìbàdàn, a ní l'Óṣogbo. Ọwọ́jà wa ó dé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Anywhere tẹ́ bá ti need any of our services lójú ẹsẹ̀, òun lẹ máa rí wa, lẹ máa rí àwọn representatives wa tó máa bá yín gbà. Àwọn oníṣẹ́ tó wà ń bí kò ń ṣe olómùlómù o, eléyìí tó ṣe pé ó máa sọ nǹkan tó ṣe fóònù ẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ká tó fọwọ́ kàn, kò kí ń ṣe bóyá guessing kíní kan ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, tó bá ṣe rí gẹ́lẹ́ náà lẹ ṣe máa bá l'Emeritus Global. Very fast, very efficient, very affordable. Àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Phone number ọ́fíìsì yìí tẹ́pẹ́ lè pè wá at any point in time 081 01 79 5519 lẹ́ẹ̀kan sí 081 01 79 5519. Òun náà lè rí lórí screen yín lórí móhùnmáwòrán yín bá ṣe jọ ń sọ̀rọ̀ yìí. Ẹ ṣeun gan, a máa retí láti dòwò pọ̀ pẹ̀lú yín. Emeritus Global Resources and ICT Limited. Ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Èdùmàrè ló gbé ilé-iṣẹ́ Emeritus Global Resources and ICT Limited sókè téńté níbi ká ta ojúlówó fóònù alágbèéká tó jẹ́ alálòpẹ́pẹ́pẹ́. Wọ́n ta phone accessories bíi screen àti screen guard, quality battery, phone casing, charger, pouch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tó fẹ́ ra laptop tó fini lọ́kàn balẹ̀, ẹ máa ríra lọ́dọ̀ Emeritus pẹ̀lú àwọn ẹ̀yà ara laptop tó jẹ́ ojúlówó. Bí fóònù tàbí laptop yín bá wá ń ṣòjòjò, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tí ó bá yín tún ṣe ní kíákíá ti wà ń kalẹ̀. Ẹni tó fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe fóònù àti laptop, ẹ lọ ṣe training lọ́dọ̀ wọn. Ilé-iṣẹ́ Emeritus ń ṣe easy buy, ra fóònù kẹ́ máa sanwó díẹ̀díẹ̀. Wọ́n swap fóònù àlòkù sí tuntun. Bẹ́ẹ̀ sì fẹ́ ta fóònù tàbí láptọ̀pù yín, ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò tuntun nẹ́nẹ́ tó fi mọ́ ẹ̀yin tẹ́ fẹ́ ta èyí tẹ́ ń lò tẹ́lẹ̀. Emeritus Global Resources and ICT Limited ni ẹ máa lọ tààràtà. Bẹ́ẹ̀ bá ti dé Campus Gate OAU, ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Central Market, ẹ béèrè Emeritus Global, adjacent MTN office ni wọ́n wà, OAU Campus Ilé-Ifẹ̀. Ẹ tún lè kàn sí wọn ní orí olókun roundabout níbi tí Foreign Links House wà tẹ́lẹ̀. Mayfair Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Telephone 081 01 79 5519. Emeritus Global Resources and ICT Limited. Òkèlẹ́wà ẹ ò ní jábọ́ o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò wa
pẹ̀tù kú dédé àkókò yìí òun bì kíbi tẹ́ bá ti láǹfààní àti láti máa wò mí láti máa gbọ́ mi. ọ̀dọ̀ bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́, ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì prophet Reuben Àìkọ̀rẹ́. bàbá mo kí n pẹ́ kú kalẹ̀. ẹ ṣé olóòtú. oríṣiríṣi nǹkan lè dá máa ń dojú kan lé ayé. ìkan nínú ẹ̀ là ń pè ní ogun ojú kan. bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí a pè lógun ojú kan wọ́n fẹ́ kẹ́ bá mi sọ níwọ̀nba irú ogun wo là ń pè lógun ojú kan. bákan náà ọ̀nà wo la lè gbà bọ́ kúrò nínú ogun ojú kan. ogun ojú kan jẹ́ ogun amúnilẹ́rú, ogun amúnisìn, ogun afàsìkò ẹni ṣòfò. ibikíbi tí wọ́n bá ti ń fi ogun ojú kan bá èèyàn jà, èèyàn máa sáré, yóò máa gbìyànjú, yóò máa làkàkà, yóò máa ṣe gbogbo ipá tó lè ṣe, ṣùgbọ́n àṣeyọrí ò ní sí ńbẹ̀. ẹnikẹ́ni tí ogun ojú kan bá ń bá jà, ń tẹ́ ṣàkíyèsí ni pé yóò máa ṣiṣẹ́ bí erin, yóò máa jìjẹ ìlérí, yóò máa kówó ńlá jọ, ṣùgbọ́n kò ní tí ó fi ṣe. but ogun ojú kan ó dàbí atẹ́gùn tí èṣù ń fẹ́ tàbí tí ogun ìdílé ń fẹ́ sí ni. ogun yẹn ló dé bá Abrahamu, ogun ojú kan. ogun ojú kan yẹn la máa ń pè ní ogun àníjẹ́ kó lọ, ogun amúnilẹ́rú, ogun àníjẹ́ kó ní dàgbàsókè. ó dàbí ọmọ kékeré tá a bí, ó yẹ kó máa wọ́, kó máa rákòrò kò rákòrò, ó yẹ kó dìde mọ́ nǹkan kò dìde, ó yẹ kó máa rìn kò rìn, ó yẹ ó sọ̀rọ̀ kò sọ̀rọ̀. ogun ojú kan ni o, kò ní lè kó lójú kan, kò ní lè kó lójú kan. and then àwọn kan wà tó máa ń ta ọfọ ogun ojú kan náà sí, tó yẹ pé wọn á kàn rán ọfà stroke sí wọn ni. ìmí láti dá wọn gúnlẹ̀, ìmí àìsàn tí wọ́n kàn máa wádìí tó ní rí, òun náà fi ń dà. and then gbọ̀n bá tarú nǹkan bẹ́ẹ̀ sí yàn, èèyàn wà lójú kan. ẹlòmíì iṣẹ́ tó ń ṣe ó yẹ kó láṣeyọrí, yóò ní gbéga, kò ní gbéga. ẹlòmíì kó tó di pé yóò ní gbéga láti kú níbi tó wà yẹn bọ́ síbòmíì, wọn ò ní jí ó lè kúrò. bẹ́ẹ̀ ni ẹlòmíì ìrìn àjò ló wà lóòótọ́, ṣùgbọ́n ogun ojú kan láti lù ú ibi ó ti kú ò, láti ìletò tó ti kú ò, láti fámìlì tó ti kú ò, wọ́n ń fi ojú kan mọ́nítọ̀ ẹ̀. àwa máa sáré, a máa ṣe gbogbo tó lè ṣe, kò ní rí ṣe. ogun ojú kan ni. náà ẹni tó ogun ojú kan bá ń bá jà, ọ̀nà àbáyọ wà, òun ni Jésù. ó lè yanjú ẹ̀ nípasẹ̀ wòlíì tọ́lọ́ ń bá fi rán, torí wòlíì ti pọ̀ nú ayé, gbogbo ara ti bá wòlíì mi pàdé. àwọn kan ní àwọn ti bá pàdé, àwọn tí Bíbélì sọ̀rọ̀ wọn ń bẹ nínú ayé. bẹ́ẹ̀ ni and then n tó wà ń bẹ̀ ni pé èrí tá a bá ti ní yóò jẹ́ àmọ́ bá a ṣe wà, bá a ṣe dí pẹ̀lú ẹni tó nírú èrè tá a ní. ìgbà míì wà tó yẹ pé ẹni tí ò lè rí tá a ní, wòlíì tí ò lè rí tó dẹ̀ sọ̀rọ̀ ẹ fún, kò fìgbà kan lè rí yẹn rí, yóò kàn máa wò ni. ṣùgbọ́n Jésù ó ti fi rán àwọn kan, nínú àwọn tó fi rán ni mo wà. a pọ̀ bẹ́ẹ̀ o, kì í ṣèmi nìkan o, ṣùgbọ́n n ta béèrè rí kí ni à ń béèrè pé kí lọ́nà àbáyọ. àwọn èèyàn tá à ń gbọ́rọ̀ yìí tá a wà lógo ojú kan, ṣáà ṣe tán fọ́nà àbáyọ. ṣé à ń wá ojútùú sọ́nà àbáyọ? tá a bá ń wá ọ̀nà àbáyọ rèé, ẹja wojú Ọlọ́run lórí ní ti ń ṣe wá. kí ló ń ṣe wá? ẹja wojú Ọlọ́run. ìgbọ̀n bí kan tó bí Jésù láti sọ pé Jésù ni ó máa jẹ́, àsọtẹ́lẹ̀ wá látọ̀run pé Jésù ni ó máa jẹ́, àǹdẹ́gbọ̀n bí orúkọ yẹn náà ń pè. ó wá túmọ̀ sí pé tá a bá wojú Ọlọ́run, ọ̀nà wo lè tọ́ láti kúrò ní ogun ojú kan, á dẹ̀ lè bọ́. nípa ìwádìí, nípa àsọtẹ́lẹ̀. nípa bàbá ẹ máa sọ wípé kò di dandan ìgbà táwọn èèyàn bá fojú kàn yín, bẹ́ẹ̀ni, kí wọ́n tó wá ojú Ọlọ́run, pé ẹ máa ń sọ́nà fún èèyàn lórí fóònù, bẹ́ẹ̀ni, ẹ bá ń sọ fún wọn kẹ́sì sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n bá yín sọ, ẹ mọ̀ tábáníká sọ̀rọ̀ à ní lè ṣàlàyé ẹ̀ tán bí wọ́n lè láǹfààní àti. bẹ́ẹ̀ni, ìdá kan gbogbo àwọn tí wọ́n ń pè mí tí wọ́n ní ẹ̀rí through page yìí àti káàkiri wọ́n máa ń pè mí lórí fóònù. àǹdẹ́ bá bá pè mí ń sọ fún á dẹ̀ ṣe ń tọ́lọ́ ń bá wí, Ọlọ́run ó dẹ̀ gbọ́, ẹ̀yin náà Ọlọ́run ó gbọ́ tí ẹ kú olójú kan, gbogbo ọmọ yín tán dè mọ́lẹ̀ wọ́n kú olójú kan. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí rè lórí WhatsApp 070 84 74 20 61 070 84 74 20 61. nọ́mbà bàbá wòlíì náà lélẹ́yìí lẹ́ẹ̀kan sí 070 84 74
2061 àlàáfíà ní fún yín. ẹ káàbọ̀ padà. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. ààrẹ ń bẹ níkàlẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àkànbí ọmọ olódò dẹ ọmọ olódò dẹ. ààrẹ sọ̀rọ̀ kónkóló ni mo fẹ́ mú wá nínú ọ̀rọ̀ ààrẹ lẹ́yìn ẹ̀ka tó wá gbọ́rọ̀ lẹ́nu Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. oní nǹkan làjí ó ṣe ẹnu oníkàn tá a ti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà tá a ti gbọ́ mọ́ta. bàbá wa His Imperial Majesty gómìnà sẹ́nétọ̀ Alhaji Adéwọ̀lú Ládọjà. ìjà kọ́ gbọ́rọ̀ lẹ́nu ààrẹ ká tó gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Olúbàdàn. God bless you. ẹ kú ọdún òní ẹ kú ọjọ́ ìní ó kí gbogbo Ìbàdàn ẹ kú ayẹyẹ ìní ìdùnnú la máa rí. ẹ já wo èsì tí bàbá wo Olúbàdàn táwọn náà fọ̀. ẹ já gbọ́rọ̀ lẹ́nu Olúbàdàn. kí ààrẹ ilẹ̀ wa ọ̀rẹ́ mi àtàtà bọ́dà mi Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ káàbọ̀ ẹ kú dìde. kò yá mi ní pé wà tó pọ̀ ọmọ Ìbàdàn lẹ́yìn náà bóyá tẹ́ ẹ̀ bá wá sí Ìbàdàn bóyá ẹ̀ bá ti di president o torí pé ibi ilẹ̀ ti rí rẹ̀ mí o ẹ̀dẹ̀ tó pé rẹ̀ mi ni pillar success yín so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọmọ Ìbàdàn ní pillar success yín o Ọlọ́run bá a ṣe ní Ìbàdàn. gbogbo gómìnà tó ń jẹ nípínlẹ̀ gbogbo gómìnà tó ń jẹ ní ìwọ̀ oòrùn south west gbogbo wọn bá wa tán wọn gbà Ìbàdàn kọjá. mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ìbàdàn ní ilé gbogbo Yorùbá wọ́n máa ń sọ fún àwọn ìpínlẹ̀ pé Yorùbá tí Yorùbá nílé ń Ìbàdàn kò tí di Yorùbá o. wọ́n mọ̀ pé president ní ilé Ìbàdàn nítorí náà kò ń ṣe pé ọba àwọn Ìbàdàn nìkan ló mú jẹ o ọba gbogbo ẹni tó bá ń gbé Ìbàdàn ni gbogbo ẹni tó bá gbàdàn kọjá Ọlọ́run dẹ̀ bá a ṣe. ọ̀pá àṣẹ tí gómìnà wa wọ́n máa ń wá àtàtà torí pé gbogbo ọmọ Ìbàdàn ọmọ Olúbàdàn ni wọ́n máa ń wá àtàtà tínú wa sì dùn sí. onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ọ̀pá àṣẹ tó pé fún wa lónìí ìdùnnú ló jẹ́ fún gbogbo Ìbàdàn torí pé níbi ọdún kan sẹ́yìn wọ́n rò pé Ìbàdàn ó dàrú ni Ìbàdàn ó dàrú yàrá kan ní gbogbo Ìbàdàn ní wíńdò ń bẹ ló pọ̀ tá a bá ti bọ́ sí ara wa tá a bá ti pa wíńdò dé a tún jáde pọ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ o gómìnà mo dúpẹ́ lọ́dọ̀ àwọn afọbajẹ torí pé tí o bá ṣe tàwọn afọbajẹ sẹ́yìn fọwọ́ sí ni torí pé àwọn afọbajẹ ní council the Olubadan council torí pé àwọn náà dẹ̀ láfọbajẹ wọ́n fẹ́ fi dá lórí pé gbogbo nǹkan pátá ní fọwọ́ sí o wọ́n ló yẹ mí wọ́n ní mo yẹ ń bẹ̀. ẹ bá dẹ̀ dígbà tí a ti sọ pé Ládọjà ní ìjọba ẹ rí i pé gbogbo ará Ìbàdàn gbogbo inú Ìbàdàn gbogbo inú ọ̀nà dùn ṣùgbọ́n wọ́n á rán mi níṣẹ́ kan sí president o
Mr. President wọ́n ní nítorí àwọn ológun ní Ìbàdàn state àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn Ìbàdàn àbí bẹ́ẹ̀ kọ́ tó wá pé bẹ́ẹ̀ ni jọ tó wá pé bẹ́ẹ̀ ni ẹ dìde kẹ́ ẹ bá mi kí president pé o ṣe ẹ̀yin ọmọ Ìbàdàn dìde. Tinubu o ṣe o ti fún wa ní state o Tinubu ẹ ṣe o. president gbà. president ti dìde ṣe o. a ní problem pẹ̀lú National Assembly torí pé káyé pé àwọn kan náà wọn ò gbà ká lọ ní kìbádà ṣùgbọ́n nígbà tá a ní Ìbàdàn state àwọn kan náà tún sọ pé àwọn náà tún fẹ́ ní Ọ̀yọ́ state so omi ó sọ pé gbogbo ní afẹ́ ká pín Ọ̀yọ́ state sí méjì kò sí nǹkan ó dá mi lórí pé tá a bá máa wá pé gómìnà kan ṣoṣo ni Bọ́lá Tinubu máa dálẹ̀ Ìbàdàn state ló máa jẹ́. àǹkanjú o Mr. President àǹkanjú o afẹ́kọ́ ṣẹlẹ̀ before 2027 o iṣẹ́ tí wọ́n kọ́kọ́ rán mi nìyẹn èmi náà fúnra mi wá tún sọ fún àwọn ará Ìbàdàn pé nígbà tó lọ́n dá mi sí sìn nítorí kò fi mi pé kí n máa sáà fún wọn gbogbo agbára mi dẹ̀ ni máa fi sáà fún wọn torí pé kò sí nǹkan tí mo tún wá mọ́ ní àná ni mo jẹ́ ọmọ ọgọ́rin ọdún nílé kan lánàá mo di ọmọ ọdún mọ́kànlélọ́gọ́rin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò ní àǹfààní láti dé rẹ̀ Ọlọ́run tó dá mi sísì sìn iṣẹ́ tó kù fún mi ni pé kí n máa sin àwọn ìlú mi kí n máa sin àwọn ará Ìbàdàn kí n máa sin àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́. oore ọ̀fẹ́ ńláńlá ni o oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ orí lóyè lóòótọ́ orí la dé orí lọ́ba ọjọ́ kejì tí bàbá pé ọmọ ọdún 81 òun náà ni wọ́n ṣe ìwúyè Ọlọ́run mọ̀ tóbi pọ̀ o àfàlìkà wíyù náà gbogbo àwọn nǹkan tá a ti ń sọ látàárọ̀ yìí kò gbàgbóró kankan o wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè ńlọgbàgbóró kankan Táyé Àyìndé kọ́rẹ́ǹsì ó ti bà íńtánẹ́ẹ̀tì jẹ́ látàná kò yé mi bẹ́ẹ̀ yóò ṣe máa kọrin òkú bí ìgbéyàwó téèyàn máa kọrin ìsílé ńlé ọlọ́mọ orin Ìwúyè Olúbàdàn ìwà àti talẹ́jọ́ ń jà ta ni wèrè ta ni wọ́n fi wèrè wò so wèrè gangan ni máa ń tọ́jú oníwèrè ó jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa lákọ̀ọ́kọ́ béèyàn bá gba ìyàwó òun ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n béèyàn bá fẹ́ gbaṣẹ́ òun so Táyé kọ́rẹ́ǹsì ní lọ́kàn pé èèyàn kan lè gbaṣẹ́ òun níbi tó bá ṣe orin dé níbi tó lọ́hún kẹ́dé lóòótọ́ ẹ̀rọ àwọn tí ń bọ̀ lẹ́yìn gbọ́dọ̀ mọ bára wájú ẹ̀yin àgbààgbà tó ń bẹ lókè àwa ti mọ bí ẹ dé àwa èwe tó ń bọ̀ lẹ́yìn lẹ́ ò lè sọ àsìkò yúùtì láwà yìí ó lé Mr. Johnson Adéwálé Àyùbá ń dá Mr. Johnson ìṣe counterfeit ń lé Mr. Johnson Adéwálé Àyùbá Mr. Johnson o níwáyé Àyùbá o ṣùgbọ́n àdínní o ọmọ àlímọ́ o àríwá alájọ Adéwálé Àyùbá is a counterfeit so that means only Mr. Currency Mr. Taye Ayinde o ẹ̀rù wa ń bà ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń wo gẹ́gẹ́ bí àṣàsí pé wọ́n ṣàṣì ni èdè ni ogun kí láwa pè é ogun lé ni àbí tòde tìdílé bàbá ni àbí tìdílé ìyá tìlé àná ni àbí tààrin ọ̀rẹ́ Yorùbá ti wí tẹ́lẹ̀ pé èèyàn ò ní níkà méjì kọ́ mọ́ fi kan síra ẹ̀
bínú ẹ̀dá ọmọlàkejì ẹmọ níwọ̀n ńlọ bá Táyé ntó ìṣẹ̀lẹ̀ ló gbé déta wọn láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ogúnlọ́gọ̀ èèyàn. Ọba kan nípínlẹ̀ Ògùn ti kọ́kọ́ sáré kọ̀ǹdẹ́mẹ̀ pé irú kí ló ṣeun, irú kí ló dánwò yẹn, sójà nǹkan tó dùn yàn tó sì bà yàn lọ́kàn jẹ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà àràlá idá ń bá ṣe báyìí àràmọ́ idá bí Táyé bá ṣe báyìí àràmọ́ idá kó lè wọ̀n rẹ́kọ̀dù. ẹjẹ́ àwò kọ́mọ́dàbí ẹni pé mò ń sáré sọ wèrè la fi ń wò wèrè la fi ń ọmọ wèrè la fi ń wò wèrè. ọmọ wèrè la fi ń wò wèrè. ẹni fẹ́ mi láyà ó lè gbà. tẹ́ bá gbàṣẹ́ mi a máa jà. tẹ́ bá gbẹ̀gbẹ́ mi a máa jà. tẹ́ bá takú mi o ẹ wo wèrè la fi ń wò wèrè. wèrè la fi ń wò wèrè. wèrè la fi ń wò wèrè. ẹ wo ẹ lè fẹ́ mi láyà mi ò ní sọ̀rọ̀ o ṣùgbọ́n tẹ́ bá gbàṣẹ́ mi a máa jà. tẹ́ bá gbàṣẹ́ mi torí pé wèrè la fi ń wò wèrè. wèrè la fi ń wò wèrè. wèrè la fi ń wò wèrè. làdọ́jà làdọ́jà. bọ́ọ̀rẹ́ ní bá jalè ó ṣe la wí ó ṣe ọbọ̀ lọ́wọ́ ọmọ tí ń jẹ eru kí mo ló ṣe it bore from the hand of ọmọ tí ń jẹ eru ọbọ̀ lọ́wọ́ Táyé Currency tí ń jẹ eru ẹ lágbára pọ̀ o ṣé ẹ gbàgbé àìṣe dáadáa ara ayé nímú ní rán ní sẹ́rù ọ̀run nímú ní rán ti ará ọ̀run àwọn èèyàn wá ní Ṣáìdì Òṣùpá mọ̀ kárí lọ́hùn ọba orin tó ti ṣe more than 10 years nínú fíìmù kan arọ́bà fi ojú tì yín o bóyá yín wá lẹ sálò ní o bóyá wá sálẹ̀ sálò ní o àbọ̀bàdé wọ̀lúwẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú arọ́bà fi ojú tì yín o bóyá yín wá lẹ wá lò ní o àbọ̀bàdé wọ̀lúwẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. ní wàá rántí pé erin mọ̀ kúrò àìlọ́bẹ̀ o ń bọ́ ọmọ Ìbàdàn Ṣáìdì Òṣùpá kí ló dé tán pé Táyé Currency àwa mọ̀ pé bẹ́ẹ̀ ni ó ṣe rí sáà mọ̀ pé yóò dojú tì á sáà mọ̀ pé yóò tì á lójúmọ́lẹ̀ sáà mọ̀ pé tí yóò fojú wa rínú sáà mọ̀ pé rẹ́dẹ̀rẹ́dẹ́ tá a mọ̀ rínú íńtánẹ́ẹ̀tì ti gún àgọ́ọ̀gì bí àṣẹ eléèbó gbogbo íńtánẹ́ẹ̀tì ti dàrú well àkàndá olóró àrùn lẹ́nu bíi tèjọ àjáwó àrọ́ wípé kó sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ díẹ̀ ń ta làbánú apẹ́ ẹ̀dùn o èmi ìṣèbàdàn o ń ò bá bàdàn tán o àtìyá àti bàbá ọ̀wá láti Ìbàdàn so díẹ̀ ní tàlàbánú apẹ́ òkú tí kì í ṣe tẹni kọjọ́ tó fọ̀ ọ̀rọ̀ àìgbé Táyé Currency ní ìsìn ọmọ ọlọ́mọ yóò tó máa fò ìjọ ọmọ tọ́ bí àkèrè káàkiri ni pé wàhálà tí ń nìyẹn jàre mo go viral náà nìyẹn ọ̀rẹ́ wa mo go viral lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ó jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ ni Portable ní ó ní junior ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹnì kan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè káàrọ̀ oòjíire ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí mi àfòwúrọ̀ pọ̀n àjù àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.